Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá Code 7 eléyìí tí apá kìíní rẹ̀ tí ó jáde tí ó sì ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí tí apá kejì rẹ̀ náà tí ó ń bọ̀ láìpẹ́. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí láti lè mọ̀ nígbà tí apá kejì sinimá yìí bá jáde. Àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ni Àbẹ̀ní Agbọ́n, Rónkẹ́ Òdúsànyà, Àìná Gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gárá ọlọ́ṣà tí ó ń da gbogbo ìlú láàmú tí ó ń pa àwọn ọlọ́pàá káàkiri tí a mọ̀ sí Ológìnní. Lẹ́yìn tí àwọn ìránṣẹ́ tí ó jẹ́ atọ́nà fún tí wọ́n padà sí ibi tí wọ́n ti wá, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn kì í ṣe ènìyàn lásán, tí ó sì tún wá pàdé àwọn ènìyàn míì níbi tí wọ́n ti fẹ́ ṣekú pa wọ́n látàrí wípé wọ́n jalè tí ó sì gbà wọ́n sílẹ̀. Kí lẹ wá lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kejì? Ẹ wo ìpàdé di nínú apá kejì sinimá yìí nígbà tí ó bá jáde tí a jọ máa wò ó tí a sì jọ máa mọ ohun tí ó bá ṣẹlẹ̀. Fún ẹ̀yin tí ẹ tí wo sinimá yìí rárá tẹ́lẹ̀, ẹ tètè gbìyànjú kí ẹ̀yin náà wo apá kìíní rẹ̀ kí ẹ lè máa bá ìgbádùn rẹ̀ lọ nígbà tí apá kejì bá jáde. Ó dìgbà.